bí a bá ń jó, bí a bá ń jẹ̀dù, bí a bá ń fi tọ́búlẹ̀ jẹ ká o. Ọ̀rọ̀ rẹ̀ wà rà mí o. Ká má gbàgbé pé Atipo láṣẹ láyé o. Ọ̀rẹ́ mi gbọ́, bí a bá ń jìyà, bí a bá mú mi, bí a bá mú mi ojú lámùsọ. Ọ̀rọ̀ rẹ̀ wà rà mí o. Ká má gbàgbé pé Atipo láṣẹ láyé o. Ìtànà tó bó pé lọ́ṣọ́ tó tútù yọ̀yọ̀ bẹ́ẹ̀. Nígbà gbòjé bá sì gbọ́, aṣubú á sì rọ ni. Àpẹẹrẹ ìní fún wa ní pọ́lọ́run ti wí. Kọ́mọdé ẹ̀tàgbà máa gbọ́. Kó nígbàgbọ́ gbogbo àgbáyé máa gbọ́ o. Kí gbogbo ẹni tó ń joyè tí gbogbo ẹni tó ń jàdùn máa gbọ́ o. Ká máa mọ̀ wípé yẹpẹrẹ ni wájú Olúwa. Ayé wa dàbí ìtọ̀nà. Ó tutù láàrú, ó rọ nígbà tó dára. Bẹ́ẹ̀ ni bí èèyàn tàbí obìnrin, ó ní ọlọ́jọ́ kúkúrú ni. Ọjọ́ kúkúrú ẹ̀ náà wàhálà oríṣiríṣi. Ṣùgbọ́n èmi àti a máa borí sọpá mi. Bẹ́ẹ̀ ni. Èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sẹ́rẹ̀ mi rẹ̀ náà o. Èṣì o. Ó rọrùn fúnra kìíní láti wọ́wọ́ abẹ́rẹ́ jù fún olówó láti bá bàbá jókòó ní ibùgbé ọ̀run o. Ọ̀rẹ́ mi gbọ́, adùn wo ló wà láàyè òṣì? Sọ fún mi kí n gbọ́. Adùn wo ló wà láàyè òṣì yìí? Ayé òróró tó dàpọ̀ mọ́ ẹ̀rùn. Ayé tí èṣù àti iṣẹ́ owó rẹ̀ gbàjọba. Ayé tí kò lérè, tí ò sóhun tó lè fún ní ládùn níbẹ̀ ọjà rẹ̀. Bó o lówó o láyọ̀, bó o bímọ ayọ̀ rẹ̀ ò tó, bó o lọ́lá o láyọ̀. Àfi kí bàbá bá àgbàkóso ayé rẹ̀. Àfi kí o bá gba bàbá láàyè nínú ayé rẹ̀ o. Lọ́kàn rẹ̀ fi lè balẹ̀ láàyè yìí o. Fàyè fún Jésù. Bí a bá ń jòyìn, bí a bá ń ṣàdùn, bí a bá ń fi tán ewúrẹ́ jẹ ká o. Ọ̀rọ̀ rẹ̀ wà rà mí o. Ká má gbàgbé pé Atipo lájẹ láyé o. Atipo àti àlejò ní ajẹ́ láyé. Ọ̀rẹ́ mi, Atipo àti àlejò ní ajẹ́ láyé. Lọ́jọ́ kan ni bàbá mi lọ́rùn ìránṣẹ́ pè mí o. Pé ọmọ darí wáyé o. Tó bá ti dé bus stop ó di dandan kó sọ. Wọ ọdún yìí, wọ àwọn èèyàn jàkùjàkù tó ti kú ní ọdún yìí. Ọdún yìí nìkan ni o. Àti ẹ̀ tí wọ́n máa ṣe parí. Wà dúró èèyàn tó ti kú. Ṣé o ti múra dé ilé ológun? Tó bá drop dead lẹ́nu. Kò sẹ́ni tó gbàdúrà láti kú lójijì. Ṣùgbọ́n Ọlọ́run ti mọ iye ọjọ́ tó ní kálukú wa máa lò. Tó bá pè ẹ́ wá lé pé kó máa bọ̀ lẹ́nu, kí ló fẹ́ sọ fún kó fàyè ẹ̀ ṣe? Kí ló fẹ́ sọ fún yín wo ló fẹ́ jẹ́ kí? Ó ní àti èwe àti àgbà níwájú ìtẹ́ ìdájọ́. Ó ní àwọn oníṣẹ́ aláìfarahàn níwájú ìtẹ́ ìdájọ́ láti jí òun tá a ṣe inú ara. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. Ǹjẹ́ o ti múra láti pàdé ẹlẹ́dàá rẹ̀? Ó ní rántí ẹlẹ́dàá rẹ̀ ní ìgbà ìlú rẹ̀ nígbà tí ọjọ́ ẹbí ò tí ì dé. Ó ní àti fi lílẹ̀ fún èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣo lẹ́yìn ní ìdájọ́. Ǹjẹ́ o bá ti gbẹ́mìí mì ìdájọ́ ló kù? Àtúnṣe kankan ò sí. Bẹ́ẹ̀ ni. Ìdáríjì ò sí lọ́run. Ìdáríjì kò sí lọ́run ara. Jọ̀wọ́ gba Jésù kí o tó fàyè sílẹ̀. Bí kò bá mú ọ lọ, àtúnṣe kò ní sí mọ́. Dákun o, kò má sí lọ́run. Atipo àti àlejò ní ajé láyé. Lọ́jọ́ kan ni bàbá mi lọ́run yòyò ránṣẹ́ pè mí pé ọmọ darí wálé o. Kó wá jí fún mi bó ti dé lọ ayé rẹ̀. Gbọ́ ọkọ̀ èrò láyé àwa ẹ̀dá. Bí adarí ọkọ̀ lórí wa rí. Ẹlẹ́dàá ènìyàn ló jẹ́ di ọ̀nà ọkọ̀. Ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọkọ̀ ti rájò. Ǹjẹ́ o ti rá nìyànjú tó tún sọ pé òun ò tún relé mọ́? Wọ́n kọ ẹ̀dá rokùn rọ̀ṣà èbùté ni yóò ti ọ̀rẹ́ jábọ̀. Ọ̀nà Àbújá ta ó gbà bọ̀. Àsìkò tí kò wá wa yóò lérè. Irú ọkọ̀ tá a wọ̀ la ò mọ̀. Ilé ayé yìí àwa nàjà ní. Tí a bá mọjọ́ tó máa kú, a wọ pàǹtí ẹ̀ tó fáìn jù. Búrà tó fáìn jù. A dírẹ́sì dáadáa. Ṣùgbọ́n ikú ò kì í sọ fún yàn, má kàn wọlé. Kò ní fún ẹ ní signal. Débi pé wà ní jẹ́ sáré múra ní sùúrù. Tó bá ti dé ó ti dé náà ní èmi àti Ọlọ́run á jẹ́ kí ikú ká iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́. Àwọn oní Jésù ká torí ikú. Àjòjì la jẹ́ láyé, àjòjì la jẹ́ láyé. Bó ti wù káyé yìí ládùn tó, a ó padà lọ́jọ́ kan. Ilé ayé yìí àwa nàjà ní. Gbogbo mapámapá ilé ayé ló mọ̀.
gbogbo ọmọ yàn ní ìlú pátá ilé ayé ló mọ̀ ọ̀rọ̀ mi ni ẹgbẹ́ ẹ má bò ṣe mi ilé ayé ló mọ̀ ọ̀rẹ́ mi gbọ́ kí ilé má dàwó rẹ̀ làmí ké tọ̀tọ̀ kọ́rọ̀ má dàríwó làmí kí bèsì kọ́mọ ẹlẹ́ran má padà wá jẹ́gun ẹni tó láṣọ kó má bàa padà wọ àkísà o kéèyàn rò ó ènìyàn rò ó kó má bàa ṣe lọ́rùn ọba kéèyàn rò ó ènìyàn rò ó kẹ́ṣẹ̀ má bàa jàre rẹ̀ torí pé Jésù lè bí ẹni tà láṣẹ ń sọ fún ẹ nípa Jésù láṣẹ kéde ìgbàlà láṣẹ kéde ìgbàlà torí ká má ṣègbé ọmọ ènìyàn láṣẹ kéde ìgbàlà torí ká má ṣègbé ọmọ ènìyàn láṣẹ kéde ìgbàlà o wá gba Jésù sáyé akérésóre ni yóò sì tún ayé rẹ ṣe lórúkọ Jésù àmín.